fẹ́ tí wọ́n ojú ọlọ́gẹ̀ mú lára òyò àyà aláǹdó alábẹ̀bí àyà aláǹdó à. Yèyé ọ̀pàṣẹ ìyàwó ọ̀pàṣẹ ayọ̀tọ̀ pàṣẹ gbogbo kéèké ẹgbẹ́ káfẹ́ bí iná bá sùn àyà aláǹdó àyà aláǹdó àǹdó. Fatima ìyàwó olówó ìyàwó olówó ìyàwó olówó Fatima ìyàwó olówó Fatima ìyàwó olówó oṣù àbẹ̀bí ayọ̀lọ́ndó màmá nìyẹn lórí apàṣẹ màmá nìyẹn. Ìyàwó olówó ìyàwó olówó Alákẹ́ ìyàwó olówó ìyàwó olówó Oṣùwọ̀n Alákẹ́ ìyàwó olówó àyàwó olówó tó ń jẹ́ mísọ́nà ìyàwó olówó àyàwó olówó ẹ̀bọ́n mi kà ìyàwó olówó Alákẹ́ ìyàwó olówó ìyàwó olówó Kálàkẹ́ ìyàwó olówó Alálàkẹ́ ìyàwó olówó Alálàkẹ́ ìyàwó olówó ó ti yẹ àbẹ̀bí ayé aláǹdó máa ń wò àbẹ̀bí yeye yeye àwọn onímọ́tà ìdẹ́yà onímọ́tà lẹ́yìn lẹ́ni mọ́tà mi ìdẹ́ra mi ò hàn ṣe o ìdẹ́ra eyín náà ni ó bá so eyín náà ni eyín mọ́kà yìí ni àfikà máa bóyìn eyín náà ni ní mọ́tà ó pọ̀ ìdẹ́ra ní mọ́tà láyé ìyàwó ta ọlọ́ọ̀ lórí orí bẹ́ẹ̀ ayé táwa yìí inú ọgbà táwa yìí alájà Fatima ló ní bẹ́ẹ̀ ọlọ́run ló lórí bẹ́ẹ̀ àyà olówó ni wọ́n pẹ̀ hàn lọ́wọ́ Fatima. ẹ̀kọ́rin fún ẹ̀bẹ̀ bí ayé ọlọ́ǹdó níyàwó. Ilé-ẹ̀dùn sí bèbí mi ayé àwọn olùsí ìwéra àwọn onímọ̀tà láàyè ìdẹ́ra nímọ̀tà láàyè ó máa pírìtì lóbìnrin nímọ̀tà láàyè ó máa pírìtì o ìdẹ́ra nímọ̀tà láàyè ó máa pírìtì o. nímọ̀tà láàyè ó máa fáìn nímọ̀tà láàyè ó máa pírìtì o nímọ̀tà láàyè ó máa pírìtì o. èèyàn ọmọ dúpẹ́ ìyàwó olùsí o òṣèlú dúpẹ́ nímọ̀tà láàyè ó máa pírìtì o. ó yá ẹ sọ pé Àlàkẹ́ ọjọ́ yẹn máa rí o Fatima tí wọ́n ti rò pé kíní. kò lè bá wọn ọjọ́ ní ọ̀run ó padà ẹni tí wọ́n ń fọwọ́ sọ́ra pé aya wa ni ọmọ wa ni àwọn ọmọ dúpẹ́ olùsì àwọn tàbẹ̀bí aláǹdó olùsì àìkẹ́ adé má dúró má jagun ó sáré aṣáájú ṣogbó. Ayalo ayasifolo oníyẹ yín tẹlẹkan ló kú oògùn ni ẹ fi tẹkan sí ẹ tún yẹ tẹkan kú ẹ fi tẹkan kú ẹ tún yẹ tẹkan kú tẹbá ti yọ kú ẹ tún fi kú oníyẹ tẹlẹkan ló kú Fatima Alálàkẹ́ Fatima alájà Fatima kò kéré nú ayé Fatima ò lè ṣe ẹ wá kọrin pé Fatima kéré o
ṣọwá kéré. ẹ̀kọrin ojú yìí omi sí òkèrè o mo dúpẹ́ òkèrè àbẹ̀bínú òkèrè àyànládé òkèrè mo dúpẹ́ ṣàkìrà tí òkèrè o àyìnkẹ́ òkèrè fàátìmọ̀ òkèrè o ṣọwá kéré. ogun kọ́lé láti bàbá ibà lákèké. èèyàn náà sí ẹsẹ̀ ìmọ̀ṣẹ́ láti olórí ọ̀dọ́ akéèké rẹ̀. èèyàn náà bí ẹsẹ̀ bá a sí a. Ṣakiru mú bọ̀ àṣọ ojú wọn ẹ̀mí à ọmọ ìsinmi sílẹ̀ mú bọ̀ tó ṣọ́kọ̀ ọmọ ìyẹ́. ẹ jọ̀wọ́ mú bọ̀ àwọn ọmọ ìsinmi sílẹ̀ bá a ṣe àwọn náà náà àdúgbò yìí bá a ṣe àwọn ọmọ tó là àdúgbò òye bá a ṣe ọlọ́run lé ní gbogbo àdúgbò òun wá fẹ́ MC síbẹ̀ pé kó máa pàṣẹ MC tí wọ́n fa àwọn kan sílẹ̀ jù mọ́ra pé kó máa jẹun lọ́kúnlé. ọmọ tọ́lá ní àgbẹ̀kẹ́ adéwèmí ò lẹ́wọ̀ tọ́lá ní ẹ̀kọ́ ni pé ẹ káàbọ̀ sí ilé agbára bá a ṣẹ́kù. tọ́lá ní wọ́n ní mo lẹ́rù kú bọ́ nínú sáré bò kọrí mi kọ́ ẹ máa ṣọ̀tẹ̀ kó apá ọwọ́ ni mo kárí ṣọ́dà sókè mo kápá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́sì. bó ṣe tọ́lá ni ọmọ tọ́lá ni bòbí ọmọ alájà Fatima àwọn tọrọ olúwa ọ̀rọ̀ tọrọ olúwa ọ̀rọ̀ olúwa ní ìwéko tọ́jú ọmọ tọ́lá ní àgbẹ̀kẹ́sà ní ìwéko ọmọ tààlà jàfàtì ìmọ̀ta ó ṣe àgbẹ̀kẹ́mọ́ tọ́lá ní ẹ̀yẹ́ tó ní àlá bí bá a tún wà bí bá a tún ṣe tọ́lá ní. kì í ṣe owó. Dáadọ́lọ́ kì í ṣe owó. Fatima ẹ sọ fún wọn kì í ṣe owó. Dáadọ́lọ́ kì í ṣe owó. Kì í ṣe ohun tọ́mọ tẹ́lẹ̀ pé wọ́n. Kọ́ ẹ lè pa kàdàrà òfò. Àlàkẹ́ gbọ́gbọ́mọdé ní ẹsẹ̀ kó gbà kó gbà. Bọ́sì lálẹ́ pa ní ẹsẹ̀ kó gbà kó gbà. Eré láǹfọ̀ ọmọ ọdún ẹ ò ṣe ọ̀làǹdó wọn nínú òyìnbó aláṣọ mọ̀ṣẹ́. agbẹ́wọ́n bí wọ́n ní ìwọ́gbẹ́ òṣèlú wọ́n dá ọmọ mi nígbà ìpínlẹ̀ yẹn láfi àìríṣe ọmọ mi tó dúró tọ́lá àbákàrà bí ó pọ̀ bí. agbẹ́wọ́n bí wọ́n àmọ́dọ́ táyé mọ̀nà táyé